Salamu alaikum warahmatullahi wabarakatuh gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run a kú ọdún a kú yèdún a ní kí lè máa jẹ́ tips fún ọdún program wa tó máa wá next mo máa sọ̀rọ̀ nípa kidney ẹ̀rí okó ọ̀gẹ̀dẹ̀ ní ṣe rí okó ọ̀gẹ̀dẹ̀ yìí a nídìí ẹ̀ dẹ̀yìn tá a bá gẹ̀ẹ́tì okó ọ̀gẹ̀dẹ̀ tán ṣe rí ọ̀gẹ̀dẹ̀ gangan igi ọ̀gẹ̀dẹ̀ yìí a sùnwọ́ mọ́sàlẹ̀ a lọ sọ́dọ̀ àwọn tó wà lóko a sùnwọ́ mọ́sàlẹ̀ a gé igi ọ̀gẹ̀dẹ̀ yẹn tá a bá gé a fún bí wákàtí 2 mẹ́ta 4 a padà lọ́bẹ̀ ìkíní kan ti hù láàrin ibi ọ̀gẹ̀dẹ̀ tẹ́ gé yẹn ẹ tún rọra gé òun náà òun là ń pè ní abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ àti okó ọ̀gẹ̀dẹ̀ a ní ìdí méjèèjì fún kíni àwọn ọkùnrin kan wà rẹ pé nǹkan ọmọkùnrin wọn kì í ṣe déédéé ẹ ti ọ̀dọ́ àwọn ò lè ṣe déédéé oríṣiríṣi nǹkan ló máa ń fà old age máa ń fà ìgbà mílẹ̀ ní àwọn tó máa ń sábà ṣe masturbation tó masturbate tó lọ ń bára ẹ ṣeré nínú tọ́ílẹ̀tì ìwọ àti jinole ashik the lustful demon lover lẹ ọjọ́ ń ṣeré by the time tó bá máa marry tán ipò fẹ́ máa ṣe kí ni o fẹ́ máa báyàwó ẹ̀ ṣe lójú gbangba wàá rí pé ò ní lágbára mọ́ spam gan ti bàjẹ́ erection gan ò ní sí mọ́ ẹlẹ́kejì àwọn míì wà rẹ pé àwọn èèyàn àwọn alágbára ayé ló fi ń jẹ wọ́n níyà kí làwọn yẹn máa ṣe fún wọn nǹkan ọmọkùnrin ẹ̀ kò ní lè lò dáadáa mọ́ kò ní lè perform dáadáa mọ́ gbogbo spam yẹn náà ti bàjẹ́ á ti nílò spam count bet gbogbo ìgbà á máa feel lẹ́kọ̀ọ̀kan bíi pé òun ṣẹ̀ṣẹ̀ lájọṣepọ̀ tán ni nǹkan tí wọ́n máa fi á máa feel wọ́n ń lo nǹkan ọmọkùnrin ẹ̀ ní evil word níbòmíì ni oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ló ń fà odò èjì ń fà ìjẹkújẹ ń fà spiritual láti rọra mẹ́nubà níwọ̀nba yẹn so ẹ jẹ́ ká wà very careful so kò sí nǹkan tá a fẹ́ kọ́ wa ju pé a kọ́ wa bá ṣe máa ìrèzì ẹni tí wọ́n bá ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n máa ń sísè ẹ̀ wọ́n máa fi ń jẹ́ ẹlòmíì ní wọ́n kàn sísè ẹ̀ wọ́n sọ síbi kan ni kò ní sísẹ́ kò sì ní lè ṣe nǹkan kan mọ́ ìmí ìdẹ̀ ni wọ́n máa lò lẹ́yìn ẹ̀ a máa lálàá ẹlòmíì ó ṣàgbákò látara àlá ìwọ tó bá ń lálàá pé òun lájọṣepọ̀ lójú oorun constant ló wà very careful ìkan ọmọkùnrin rẹ ó ń lọ díẹ̀ nìyẹn ẹ WhatsApp wa lórí +27 61 295 63 89 bákan mo sọ fún wa pé next video wa mo máa kọ́ wa bá ṣe lè lo ẹ̀yin tẹ̀ bá lè get product wa because àwọn nǹkan tá ń sọ yìí a máa tún ṣe special made a máa fi ń ṣe special made mọ́ àwọn tó bá ra product wa ní ìsìnbà ìwọ tó bá lówó get transformer 1100 power àti caterpillar how about ṣe special made lórí pé bóyá tó bá lọ́wọ́ ayé àbólẹ́sẹ̀ ayé torí gbogbo iṣẹ́ wa ló contain gbogbo product wa ló contain spiritual and natural effect tó dẹ̀ jẹ́ pé kí ni o àwọn egbògi tá ń lò láti India ló ti ń wá adempake ní South Africa egbògi tó la ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China Arab country ṣẹ́ tí mo bá ń lé ní ọmọ Ìlọrin lèmi àdúrà wa gbà inshallah rahman masalamu wa ilà lè kọ́ yìí ẹ máa expect fídíò wa láìpẹ́ gbogbo agbára Ọlọ́run lónìí.